Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi orí ètò Kò Síbì Mí la wà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a fi ògo ìyìn àti ọlá forúkọ yín. A gbé yín ga fún àánú àti oore ọ̀fẹ́ tí ẹ̀yin olúwa fi mú wa wà láyé. A dúpẹ́ fún ojú oore àti àánú tí a rí gbà. A dúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. A fi ògo ìyìn ọlá forúkọ yín. Ẹ gbà ọpẹ́ àti ìyìn wa. Ọ̀rọ̀ náà tá ò gbéyàwó lẹ́ni tó bá ti ń gbé tí ọ̀tún wa wọlé, ẹ má jẹ́ kó gba tòsì jáde, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kí a sì jẹ́ olùṣe àti olùgbọ́ ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín. Olóbùkọ́lá aya kó tí a mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Síbì Mí lénìí. Bíbélì kíkà wa lórí ètò Kò Síbì Mí lénìí ní àwọn òun nínú ìwé Kíróníkù orí ìkíní, Kíróníkù kíní orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ̀ ìkejìlá. Ìwé Kíróníkù kíní orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ̀ ìkejìlá tí ó kà báyìí pé olórí ogun kẹsàn-án fún oṣù kẹsàn-án ni Abiezari ará Anatoti ti àwọn ará Benjamini, 12,000 ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. 12,000 ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Tí a bá tún wá wo 2 Samuel, Sámúẹ́lì kejì orí ìkẹtàléníogún ó sọ wípé Abiesari ará Anatoti, Mebuanai, Usatiti. Tá bá sọ̀rọ̀ nípa Abiesari ìtumọ̀ orúkọ yẹn gangan ni bàbá ìrànlọ́wọ́. Abiesari bàbá ìrànlọ́wọ́. A sì wà nínú oṣù kẹsàn-án, oṣù tó jẹ́ wípé ènìyàn ti nílò ìrànlọ́wọ́. Oṣù kẹsàn-án ènìyàn nílò ìrànlọ́wọ́. Fún àpẹẹrẹ, aláboyún tó lóyún, a ti ní ìgbàgbọ́ wípé oṣù kẹsàn-án ó gbọ́dọ̀ bímọ. Ní oṣù kẹsàn-án yẹn, mò ń sọ wípé tí aláboyún bá fẹ́ bímọ, ó nílò ìrànlọ́wọ́ o. Àìmọye aláboyún tó jẹ́ wípé ní ìgbà tí ó dé ipò ìrọbí tí ò rí ìrànlọ́wọ́ gbà, ó jẹ́ kí ó torí ìyẹn kó sọdá, ó tàtẹ́rù nípa nítorí kò rí ìrànlọ́wọ́. Aláboyún tó fẹ́ bí ọmọ, ó nílò ìrànlọ́wọ́ tó jẹ́ wípé Ọlọ́run nìkan bàbá ìrànlọ́wọ́. Ọlọ́run ni bàbá ìrànlọ́wọ́. Ọlọ́run nìkan ni ó lè ràn lọ́wọ́. Nítorí ẹ̀ tẹ́ bá dé labour room níbi tí àwọn obìnrin ti ń bí wọn, àwọn dókítà pàápàá wọn ò ní lágbára, kò sí nǹkan tó lè ṣe. Nǹkan tó máa sọ fún obìnrin yẹn ni pé push, gbin. Tí ò bá ti lè gbin, wàhálà dé. Nítorí ọkọ at that moment kò lè bẹ́ẹ̀ ní ẹ gbin. Àwọn aṣọmọgbè, àwọn tó yí ká nígbà yẹn, wọn ò lè bá gbin. Àwọn nurse pàápàá wọn ò lè bá gbin. Doctor pàápàá kò ní lè bá gbin. Instruction tó kàn máa fún ni pé push, you this woman please push. Ìmíì tó bá dójú ẹ̀, àwọn dókítà yẹn wọ́n á fún lábàrá pé push, pé kó lè push. But at that moment yẹn, ẹni yẹn nílò ìrànlọ́wọ́ bàbá ìrànlọ́wọ́ nìkan ló lè fún ní strength, power tó nílò láti gbin. Bàbá ìrànlọ́wọ́ ní at that moment ló lè fún ní agbára, ló lè fún ní okun, ló lè fún ní gbogbo ohun àmúyẹ tó nílò láti gbin ní moment yẹn. Bàbá ìrànlọ́wọ́. A sì wà nínú oṣù kẹsàn-án báyìí, àwa náà nílò ìrànlọ́wọ́ bàbá ìrànlọ́wọ́. Abiezari ìtumọ̀ rẹ̀ ni bàbá ìrànlọ́wọ́. Kò sí ẹni tí ó wà nínú ayé yìí tí ò nílò ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ tó o bá rí gbà ló máa determine ìpele tó o máa dé láyé. Ìrànlọ́wọ́ t'Ọlọ́run bá rán sí ọ ló máa determine ibi tó o máa dé láyé. Ìrànlọ́wọ́ t'Ọlọ́run bá rán sí ọ ló máa determine bó ṣe máa lo ògo, ibi tó ògo ẹ máa tàn dé. Ìrànlọ́wọ́ ni. Ọlọ́run ran ìjọ Ìràpadà lọ́wọ́ lénìí nítorí ó rí àwọn ènìyàn gbé dìde fún wọn pé ó yá ìwọ lọ sí country báyìí, lọ sí country báyìí. Ọlọ́run sì ń jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó máa tàn kálẹ̀ káàkiri orílẹ̀-èdè nítorí ìrànlọ́wọ́ tí ìjọ rẹ̀ rí gbà. Ìwọ náà gẹ́gẹ́ bí ènìyàn o nílò ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí Abiezari bó ti rí ìrànlọ́wọ́. Bàbá ìrànlọ́wọ́ ló dìde sí. Orílẹ̀-èdè 3 tán ni ó máa ń tì lẹ́yìn láti ja ogun, ló máa ń tì lẹ́yìn. Tó bá wo 2 Sámúẹ́lì kejì orí ìkẹtàléníogún títí dé ẹsẹ̀
kẹtàdínlọ́gbọ̀n wàá rí àwọn èèyàn tó ń dìde láti ṣe kíni, láti bá Abiezeri ṣiṣẹ́ nítorí pé ó rí baba ìrànlọ́wọ́ gbà. Jẹ́ ká tún wá wò ó, ká tọ́ sàkún ẹ lọ, ká wo inú bíbélì, ká wo àwọn tó rí baba ìrànlọ́wọ́ gbà. Àkọ́kọ́ wo Dáfídì nínú ìwé Kíróníkù kìíní orí 12 ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ 40. Àwọn ènìyàn dìde sí Dáfídì pé irọ́, a gbọ́dọ̀ ràn lọ́wọ́ ni, a gbọ́dọ̀ gbé ìrànlọ́wọ́ dìde sí, a gbọ́dọ̀ fi sílẹ̀, a nílò ìrànlọ́wọ́ rẹ̀, a fẹ́ tì lẹ́yìn ni, kò sí ohun tó fẹ́ ṣe, a fẹ́ tì lẹ́yìn ni. Wọ́n dìde ìrànlọ́wọ́ fún Dáfídì títí tí ó fi di ogun ńlá, títí tí ó ti fi àwọn kan tiẹ̀ dìde pé Dáfídì àwa máa mú ẹ débi tó máa ti jọba. Àwọn yẹn gangan wọ́n tì lẹ́yìn pé Dáfídì wàá jọba. Wọ́n tún fi Dáfídì jọba tán, àwọn ló tún gbé àsè dìde, àwọn ló tún ṣe àríyá for 3 days, ọjọ́ 3 ni wọ́n fi ń ṣe àríyá fún Dáfídì nígbà tó jọba. Wọ́n ń sè, wọ́n ń sọ tí Dáfídì gan kò ná sísì nínú owó ẹ̀. Òun ni nígbà tí ẹ bá rà àwọn politicians tó bá ń ṣe nǹkan, tó bá dá bóyá ọmọ wọn ṣe bẹ́ẹ̀ ṣe marriage, àwọn ènìyàn from all the states, from gbogbo àwọn party member wọn, gbogbo àwọn ward wọn, ibi tó ti láwọn èèyàn sí, wọ́n dìde, àwọn gbé ìrànlọ́wọ́ dìde pé a gbọ́dọ̀ support gọ́vnà wa, bóyá gọ́vnà ni, a gbọ́dọ̀ support gọ́vnà wa, a gbọ́dọ̀ ran gọ́vnà wa lọ́wọ́. Ẹni tá mú màálù wá, ẹni tá ní ẹ wò gọ́vnà ẹ má wọ́ọ̀rì, ṣe rí party planner yẹn mo ti organize àwọn tó máa take care. Ṣe rí àwọn drinks wọ̀nyẹn mo ti organize àwọn tó máa take care. Ṣe rí àwọn oúnjẹ yẹn, àwọn tó máa ṣe àwọn event planner yẹn wọ́n ti wà standby. Àwọn èèyàn á dìde, wọ́n á gbé ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá èmi àti ìwọ, àwa náà nílò ìrànlọ́wọ́. A nílò àwọn ogun kan tó máa dìde sí wa, tó máa ràn wá lọ́wọ́. Ènìyàn kan òun jẹ́ àwádé, ènìyàn kan òun jẹ́ àwádé. Ènìyàn á máa jẹ́ ènìyàn nítorí ìrànlọ́wọ́ tí ó bá rí gbà. Bàbá Adébóyè ń sin Ọlọ́run gbé sókè nítorí ìrànlọ́wọ́ tí ó rí gbà. Bàbá ìrànlọ́wọ́ dìde sí, ó sì kó àwọn ènìyàn tí wọ́n rọ̀gbà yí bàbá ká. Nínú àwọn tó ṣe bàbá lóore, bàbá sọ nígbà tá à ń ṣe ministers conference, bàbá sọ wípé àwọn muslim tó máa ń wé kinní sórí yẹn, tó máa ń wé òṣùká sórí yẹn, bàbá sọ pé ìkan nínú wọn sì wá, ó sì ta wọn lọ́rẹ jeep, nígbà tí jeep sì tó ń jẹ́ orúkọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde, ó sì fi kọ́kọ́rọ́ jeep lé wọn lọ́wọ́. Ó sọ wípé mo mọ̀ wípé ènìyàn Ọlọ́run ni yín, èmi ò fẹ́ join religion yín, but mo fẹ́ ta yín lọ́rẹ tinútinú. Ó sì ta bàbá lọ́rẹ. Ẹ̀yin náà ẹ wo religion yẹn síra. Ṣùgbọ́n nítorí pé bàbá ìrànlọ́wọ́ dìde ìrànlọ́wọ́ sí Dàdé Adébóyè, òun ni àwọn kèfèrí pàápàá wọ́n wá láti wá ta bàbá lọ́rẹ. Wọ́n wá láti wá ta bàbá lọ́rẹ nítorí pé bàbá rí bàbá ìrànlọ́wọ́ gbà. Dáfídì rí ìrànlọ́wọ́ gbà. Bákan náà, tá bá wo ìtàn Sólómọ́nì, ìwé ọba kìíní orí 10 ẹsẹ̀ 4 títí dé ẹsẹ̀ 10. Tá bá wo ẹsẹ̀ 10 náà, a rí ayaba Ṣébà. Ayaba Ṣébà jẹ́ ẹni tó lówó, tó ní ọrọ̀ ní ìgbà yẹn. Nígbà tí ó rí ọgbọ́n tí Sólómọ́nì ní, nítorí pé bàbá ìrànlọ́wọ́ ti dìde sí Sólómọ́nì, ó ti ràn lọ́wọ́, ó ti gbé ìrànlọ́wọ́ dìde sí. Ayaba Ṣébà kúrò ní ààfin ẹ̀, ó kúrò ní ìlú ẹ̀, ó kúrò ní ìletò ẹ̀, ó tọ̀ Sólómọ́nì wá. Ó sì gbọ́ pé á ti ròyìn fún mi pé ọba kan wà tó lọ́rọ̀, tó lówó, tó nọ́gbọ́n, tó nímọ̀, tó lóye, ṣùgbọ́n èmi náà tún wá, mo tún fẹ́ wá fojú mi rí. Òyìnbó sọ pé seeing is believing. Èmi náà fẹ́ fojú mi rí, ó sojú mi kòró, mo fẹ́ rí. Ọba ayaba Ṣébà wá, ó sì wá, ó rí gbogbo tó rí, ó ní wow, this is marvelous. Ó sì mú ọrọ̀, ó mú owó, ó mú tọ̀ Sólómọ́nì wá. Kí ni ìdí? Nítorí pé bàbá ìrànlọ́wọ́ ti dìde fún Sólómọ́nì. Bàbá ìrànlọ́wọ́, èmi àti ìwọ náà nílò bàbá ìrànlọ́wọ́. Jésù Kristi pàápàá nígbà tó wà nínú ayé, a mọ̀ wípé Hẹ́rọ́dù ọ̀tá Jésù ni o. Hẹ́rọ́dù ló fẹ́ pa Jésù nígbà tó wà lọ́mọwọ́, tó ní pé kán lọ máa pa àwọn ọmọ wa láti orí ọmọ oṣù, ọmọ ọjọ́ kan títí di ọmọ ọdún 2 kí Jésù má bà, kó tó di pé wọ́n gbé Jésù kúrò sá lọ sí ilẹ̀ àjòjì. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Hẹ́rọ́dù yìí kan náà, ara àwọn accountant ẹ̀, àwọn tó máa ń bá keep àwọn important things, àwọn tó ń hold treasure things Hẹ́rọ́dù. Ṣé ẹ mọ̀ pé wọ́n wà lára àwọn tó ń finance ministry Jésù? Wọ́n wà lára àwọn tó ń finance ministry Jésù. Àwọn ọ̀rọ̀ Hẹ́rọ́dù wọ́n ń lò fún Jésù
kí ni ìdí? Nítorí pé Jésù Kristi ó ti rí baba ìrànlọ́wọ́ gbà, ó rí ìrànlọ́wọ́ gbà. Sọ fún mi ìrànlọ́wọ́ tó rí gbà, èmi á sọ fún ẹ wípé ibi tó máa dé dúró lélẹ́yìí. Fún àpẹẹrẹ, tí baálẹ̀ ìletò bá ràn ẹ́ lọ́wọ́, ìrànlọ́wọ́ baálẹ̀ ìletò nìyẹn, kò lè kọjá ìletò ibi tó wà. Tí chairman local government bá ràn ẹ́ lọ́wọ́, ìrànlọ́wọ́ chairman local government yẹn náà ó pín síbi tí local government ẹ parí sí. Tí gọ́vnà bá dìde ìrànlọ́wọ́ fún ọ, ìrànlọ́wọ́ gọ́vnà yẹn náà ó pín sí ibi tí territory ẹ̀ tó parí sí, ibi tí state ẹ̀ parí sí. Tí federal bá ràn ẹ́ lọ́wọ́, tán bá gbé ìrànlọ́wọ́ dìde sí ẹ láti federal, ibi tí federal bá parí sí náà ló parí sí. Ṣùgbọ́n tó bá jẹ́ gbogbo àgbáyé ló dìde ìrànlọ́wọ́ sí ẹ, wàá máa jà sọ́tún, wàá máa lọ sósì, wàá máa lọ síwájú, wàá máa lọ sẹ́yìn. Nítorí kíni? Nítorí pé o ti rí ìrànlọ́wọ́ gbogbo àgbáyé gbà. Bàbá tí a sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, bàbá ìrànlọ́wọ́, bàbá gbogbo àgbáyé ni. Nítorí ògo tí Ọlọ́run fi bora, irú ògo oòrùn ni. Ògo oòrùn tó jẹ́ wípé ó tàn káàkiri gbogbo àgbáyé. Ó sọ wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Olúwa, òfurufú fi iṣẹ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ ń fọhùn, oòrùn dé oòrùn, òru dé òru, oòrùn dé òòrùn. Ó ní kò sí ibi tí a kò ti gbọ́ ìró wọn, ìró wọn la gbogbo ayé já. Bẹ́ẹ̀ náà ni oòrùn, tó oòrùn bá ràn báyìí, gbogbo àgbáyé ló máa move round. A tún padà sí ibi tó ti wọ̀ sí láàárọ̀ yẹn, ibẹ̀ ló tún ti máa padà sí lọ́jọ́ kejì. Kò sì gba físà. Kó oòrùn tó dé London, kó tó dé US, kó tó dé Asia, kó tó dé other country, kò kì í gba físà. Oòrùn akọ́kọ́ máa ra lọ jẹ́lẹ́ ara move, á dẹ̀ tọ̀ 24 hours, á turn all over the world. Nítorí kíni? Ó rí ìrànlọ́wọ́ gbà ní, ó rí baba ìrànlọ́wọ́ gbà. Ìwọ àti èmi náà, Ọlọ́run lè ràn wá lọ́wọ́, kó gbé ìrànlọ́wọ́ dìde sí wa ní gbogbo àgbáyé, káwọn ènìyàn dìde ìrànlọ́wọ́ sí wa. Mo rò wípé ó máa dáa kéèyàn gba ìrànlọ́wọ́ àgbáyé. Ìrànlọ́wọ́ even ti federal yẹn gan ó wà minimal. Lè tá a bá gba ìrànlọ́wọ́ federal, ibi tí federal bá parí sí náà ló parí sí, kò ságbára mọ́. Ṣùgbọ́n tó bá gba ìrànlọ́wọ́ gbogbo àgbáyé, àwọn èèyàn aláwọ̀ funfun, aláwọ̀ pupa, aláwọ̀ dúdú, aláwọ̀ bòròró, gbogbo wọn ló máa dìde pé a gbọ́dọ̀ ran ẹni báyìí lọ́wọ́, a gbọ́dọ̀ ṣe igbá, a gbọ́dọ̀ ṣe àwo. Bàbá ìrànlọ́wọ́ nìyẹn. Nínú oṣù kẹsàn-án yìí, a nílò ìrànlọ́wọ́ bàbá ìrànlọ́wọ́, ìwọ àti èmi, a nílò rẹ̀. Jẹ́ ká sọ fún Ọlọ́run pé bàbá mi, ìwọ ni bàbá ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ tó ju ọjọ́ orí mi lọ, ìrànlọ́wọ́ tó ju òye mi lọ, ìrànlọ́wọ́ tí ẹnikẹ́ni kò tí ì gbà nínú ìran mi rí. Bàbá ìrànlọ́wọ́, ó yá gbélé mi lọ́wọ́, ó yá gbélé mi lọ́wọ́, gbélé mi lọ́wọ́, gbélé mi lọ́wọ́. Jésù Olúwa wa sọ pé bàbá ìrànlọ́wọ́ o, bàbá ìrànlọ́wọ́ o, bàbá ìrànlọ́wọ́ o. Ó ràn Dáfídì lọ́wọ́, ó gbé ogun ọ̀gọ̀rọ̀ dìde sí láti ràn án lọ́wọ́, láti mú dé orí ìtẹ́. Ó ràn Sólómọ́nì lọ́wọ́, ọba Ṣébà, ó dìde láti fi ọrọ̀ ọ̀tá lọ́rẹ. Ó ràn Jésù Kristi lọ́wọ́, tó tún fi jẹ́ wípé ọrọ̀ ọ̀tá rẹ̀ wọ́n fi finance ministry. Ọlọ́run alágbára, bàbá ìrànlọ́wọ́, gbé ìrànlọ́wọ́ tí ó tayọ ọjọ́ orí mi dìde sẹ́mi náà. Ìrànlọ́wọ́ tí mo nílò nínú iṣẹ́ ìránṣẹ́ mi, nínú okòwò mi, ní gbogbo ibi tí mo dé, ní gbogbo ibi tí mo lọ. Olúwa fi àánú gbé dìde sí mi. Jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbà, jẹ́ kí àwọn ọmọ mi rí ìrànlọ́wọ́ gbà, jẹ́ kí ìdílé mi rí ìrànlọ́wọ́ gbà, jẹ́ kí ẹbí mi rí ìrànlọ́wọ́ gbà. Ìrànlọ́wọ́ tó kọjá òye mi, ìrànlọ́wọ́ tó kọjá òye mi. Olúwa ràn mí lọ́wọ́. Jésù Olúwa wa, àmín. Nígbà tí aláboyún bá wà ní labour room, ó nílò ìrànlọ́wọ́ àtòkè wá, ìrànlọ́wọ́ láti gbé, láti mú ohun rere jáde, láti bí ọmọ tuntun sáyé. Ọlọ́run, ìrànlọ́wọ́ tí mo nílò láti kọjá lọ sínú ògo, láti jẹ́ kí ògo mi kó jáde, láti jẹ́ kí ògo mi kó yọ. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi. Olúwa yọ̀ǹda ìrànlọ́wọ́ fún mi. Ìrànlọ́wọ́ tó kọjá òye mi, ìrànlọ́wọ́ tó kọjá ìmọ̀ mi, ìrànlọ́wọ́ tó kọjá ọjọ́ orí mi. Olúwa gbé dìde fún mi. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. A dúpẹ́ nítorí pé Ọlọ́run ti gbọ́, bí a sì ti wí bẹ́ẹ̀ ló máa ṣe. Nítorí pé ó sọ wípé èyí tí a bá sọ ní etí òun, ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun yóò ṣe. A sì ti gbàgbọ́ pé ó ti rí bẹ́ẹ̀. Lórí ètò Kò Sí Mìmí lénìí nìyẹn. Bàbá ìrànlọ́wọ́ la gbéyẹ̀wò lénìí. Lórúkọ Jésù, bàbá ìrànlọ́wọ́ á ṣàwárí ìwọ àti èmi. Olúbùkọ́lá Ayako ni ọmọ mi sí. Ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Lórí ètò Kò Sí Mìmí lénìí nìyẹn. Tí ẹ bá ní ọkàn àbò mìíràn tẹ́ fẹ́ yànnàná pẹ̀lú mi, ẹ private chat mi lórí 0038 46 42 50. Ó dàbọ̀.